lil arbi atfa'u Allah ìbá jẹ́ nínú mùsùlùmí láti rí ìbá jẹ́ nínú kìrìsìtẹ́nì láti rí tí wọ́n bá ń koná ogun tí wọ́n ń koná ọ̀tẹ̀ tí wọ́n ń koná ìnira tí wọ́n ń koná ìbànújẹ́ má Àgbàlá Gabriel Adémọ́lá iná náà ní jò. Àgbàlá Gabriel ìyá ànábì kò sunkún ànábì o bàbá ànábì kò sunkún ànábì Àgbàlá Gabriel Adémọ́lá gbogbo ayé ò ní sunkún lórí ẹ. Ìyá ànábì kò sunkún ànábì bàbá ànábì kò sunkún ànábì Àgbàlá Gabriel Adémọ́lá gbogbo ayé ò ní sunkún lórí ẹ. lálẹ́ òní àdúrà ni mo wá fún àdúrà ni mo wá fún Àgbàlá Gabriel Adémọ́lá aláàánú gbogbo ayé ìyá ànábì kò sunkún ànábì bàbá ànábì kò sunkún ànábì Àgbàlá Gabriel Adémọ́lá gbogbo ayé ò ní sunkún lórí ẹ. Ìyá ànábì ò sunkún ẹ sọ̀rọ̀ sókè. ànábì ò sunkún ànábì Àgbàlá Gabriel Adémọ́lá Adémọ́lá gbogbo ayé ò ní. sunkún lórí ẹ. Ìyá ànábì kò sunkún ànábì bàbá ànábì kò sunkún ànábì Àgbàlá Gabriel Adémọ́lá gbogbo ayé ò ní sunkún lórí ẹ. Ìyá ànábì ò sunkún ànábì mi ò gbọ́ ọ́. ànábì ò sunkún ànábì Àgbàlá Gabriel Adémọ́lá Adémọ́lá gbogbo ayé ò ní. sunkún lórí ẹ. Adémọ́lá súnmọ́ bí kò gbọ́ wa ẹni bá pé òkú lọ́lọ́run ó pa ìwọ gẹ́gẹ́ èyí ṣe tán ikú lójú àlárùn kan kó tún rọ́nà gbégbá kó dán lọ́la kọ́lá rẹ̀ tó ràn mọ́ ìyá ànábì ò sunkún ànábì mi ò gbọ́ ó. bàbá ànábì ò sunkún ànábì Àgbàlá Gabriel Adémọ́lá gbogbo ayé òní. sunkún lórí ẹ. Orí òkun kì í burú kó márùn orí ọ̀sà kò í burú kó Démọ́lá orí rẹ̀ kò ní burú fún ẹ. Ìyá ànábì ò sunkún ànábì Mi ò gbọ́ ànábì ò ẹ má bá mi sí àpúrógámù ẹ má bá mi sí àdúrà yìí. Gabriel Adémọ́lá Gbogbo ayé òní. sunkún lórí ẹ. Àgbàlá Gabriel tẹ́tí ó gbọ́ mi Adémọ́lá súnmọ́ bí tẹ́tí ó gbọ́ mi ẹni bá pín okú kàn mọ́ dà lẹ́kun ẹni bá pín òtẹ́ kàn mọ́ dà lẹ́kun ẹni ń bínú rẹ̀ kàn mọ́ dà lẹ́kun ẹni bá pín òra kàn mọ́ dà lẹ́kun ìgbé orí fífọ́ ni ó dà lẹ́kun ìyá Ànábì ò sunkún ànábì bàbá ànábì yóò sún. sunkún ànábì Àgbàlá Gabriel Adémọ́lá gbogbo ayé òní. sunkún lórí ẹ. Àgbàdo tí a bá rọ̀ sínú ìgò ó ti dàwó mọ́jú fáwọn ẹ̀dì rẹ̀. Oyin tí a bá rọ̀ sínú ìgò ó ti dàwó mọ́jú. Báwo ìsinsin Àgbàlá Gabriel Adémọ́lá ó ti dàwó mọ́jú fáwọn àṣebí. ìyá ànábì ò sunkún Àdúrà lòdì bá dé o. bàbá ànábì Ìbànújẹ́ dé báwọn ọ̀tá. Àgbàlá Gabriel Ẹ fẹ́ ńlá ẹ fẹ́ kú. gbogbo ayé òní sunkún lórí ẹ. Ìgbàdo tí a bá rọ̀ sínú ìgò ó ti dàwó mọ́jú fáwọn ẹ̀dì rẹ̀. Oyin tí a bá rọ̀ sínú ìgò ó ti dàwó mọ́jú fáwọn Àgbàlá Gabriel Adémọ́lá ó ti dàwó mọ́jú fáwọn àṣebí. Ìyá ànábì ò sunkún ànábì Mi ò gbọ́. ànábì ò
òṣùpá nàbí. Àgbàlá Gabriel Adémọ́lá. Gbogbo ayé Sunkún lórí rẹ̀. gbogbo ayé onísunkún lórí ẹ̀. Gbogbo ayé òní sunkún lórí rẹ̀. Gbogbo ayé onísunkún lórí ẹ̀. Gbogbo ayé òní sunkún lórí rẹ̀. Démọ́lá ẹbí rẹ̀ ò ní sunkún lórí ẹ̀. Gbogbo ayé òní sunkún lórí rẹ̀. Ìjọ rẹ̀ ò ní sunkún lórí ẹ̀. Gbogbo ayé òní sunkún lórí rẹ̀. Aya rẹ̀ ò ní sunkún lórí ẹ̀. Gbogbo ayé òní sunkún lórí rẹ̀. Démọ́lá ọmọ rẹ̀ ò ní sunkún lórí ẹ̀. Gbogbo ayé òní sunkún lórí rẹ̀. Èmi gẹ́gẹ́ ò ní sunkún lórí ẹ̀. Gbogbo ayé òní sunkún lórí rẹ̀. Gbogbo wa ò ní sunkún lórí ẹ̀. Gbogbo ayé òní sunkún lórí rẹ̀. Ẹni bá pọ̀ òkú lọ́lọ́run ó pa. Adémọ́lá súnmọ́ bí kí o gbọ́. Àgbàlá Gabriel tẹ́tí o gbọ́. Ẹni bá pín òkú lọ́lọ́run ó pa. Ìwọ gẹ́gẹ́ èyí ṣe tẹ́. Lójú ẹlẹ́mi ni kò tún rọ́nà gbé. Lójú àláròkà kò tún rọ́nà. Lójú àlámọ̀sí kò tún. Lójú sọ ló Mákindé. Kódà lọ́la kọ́lá ẹ̀ tún rẹ̀. Àgbàlá Gabriel sí ìgbà pé òkú lọ́lọ́. Ìyá Ànábì ò sunkún. Bàbá Ànábì ò sunkún. Àgbàlá Gabriel Adémọ́lá. Gbogbo ayé òní. Ọjọ́ òní ọjọ́ àdúrà ni mi ò ráyè àwọn rọ̀bọ̀ rebe. Ọjọ́ òní ọjọ́ àdúrà ni mi ò ráyè àwọn rọ̀bọ̀ rebe. Ẹni tí ń fẹ́ kó mi àgbàdùn, àwa tá ń fẹ́ ká má gbádùn. Ẹni bínú rẹ̀ kò ní ṣàgbákò, ẹni bínú rẹ̀ yóò ṣàgbákò. Ẹni bínú rẹ̀ ó ti ṣàgbákò, ẹni bínú rẹ̀ ó ti ṣàgbákò. Àgbàlá Gabriel tẹ́tí ó gbọ́ mi. Ìyá Ànábì kò sunkún. Bàbá Ànábì ò sunkún. Àgbàlá Gabriel Adémọ́lá. Gbogbo ayé òní ọba mi wí. Ìyá Ànábì ò sunkún Ànábì. Bàbá Ànábì ò sunkún Ànábì. Àgbàlá Gabriel Adémọ́lá. Gbogbo ayé òní. Gbogbo ayé òní sunkún lórí ẹ̀. Gbogbo ayé òní sunkún lórí ẹ̀. Lọ́lá pọ̀nlé Àlùkùránì. Gbogbo ayé òní sunkún lórí ẹ̀. Démọ́lá lọ́lá Adéwálé ti jẹ́ Muhammad. Gbogbo ayé òní sunkún. Gabriel lọ́lá ìwé òfin Àlùkùránì. Gbogbo ayé òní sunkún lórí ẹ̀. Òní ọjọ́ àdúrà ni fún gbogbo àwọn olóríire. Àwọn tí ẹ bá ń bínú olóríire wọn ò bínú kú ni. Ẹ bá ń sọ pé Àgbàlá Gabriel ẹ sọ bẹ́ẹ̀. Ọlọ́run olóòrùn tá a wà yìí ní Nàìjíríà. Àwọn ìlú mi wà láàárọ̀. Àwọn ìlú mi wà lọ́sàn-án. Àwọn ìlú mi wà lóru. Àwọn ìlú mi wà ń dájí. Adémọ́lá Àgbàlá Gabriel ò ní parẹ́. Ẹ̀sìn àmì náà. Ẹ̀sìn àmì náà. Àṣírí àwọn àgbàlagbà yáyá rọ́bì àyílà náà. Ẹ má bá mi sí àmì náà, ẹ má bá mi sí àdúrà yìí. Ẹ má bá mi sí ààrẹ. Ẹ má bá mi sí ààrẹ. Bọ́lá tẹ̀kí ni náírà. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀rẹ̀ àbòsí. Wálé àbòdò yá àjàsọ̀rọ̀. Ẹgbẹ́ làá èèmọ̀ fásádà. Àtàlẹ̀ àlẹ́ mọ́ wà. Wàjà àtúnyá àmàlí. Èlà wájà ìkàkọ́ ní bá sàáyé. Démọ́lá fọ́lá tàrúdà. Yàrá mi àì. Fàbàrújú. Wẹ́ẹ̀kọ́.
wákàmú. Fọ́lá sí tún sílẹ̀ bí àwọn lẹ́tà mi mìíràn ní èdè. Wọ́lá abilẹ̀ sí. Àṣìlẹ̀ tàmí. Ẹ̀là mi fọ́pẹ́ àfihàn ní kàtúndé. Yàsá ni máa ní wà yàsá jòdè wá ní. Yá àmì lásìkò ní àmà. Kọ́dídà àmàlàwọ̀. Wà ká sí bákùnrin mi wá ní báníwà. Adémọ́lá jọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ àbọ̀wéka. Jọ̀rẹ̀ mẹ́wàá ń yàmẹ́ dábà. Àgbàlá Gabriel jọ́dẹ̀ mẹ́gbẹ̀ẹ́ àbọ̀wéka. Jọ̀rẹ̀ mẹ́wàá ń sálálí yàmẹ́ dábà. Kẹ́lìmọ̀ la ilaha illallah. Lájọ wí Ọlọ́run ní jẹ́bẹ̀. Kò sẹ́ni téèyàn ò lè ṣàdúrà fún, kò sẹ́ni tí ò lè ṣàdúrà fún yàn. Àlọ́rẹ̀ tí ń bẹ́lẹ̀ kí n sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ humanity ni. Ẹ bá mi sí à program ọ̀rọ̀ humanity. Kẹ́ ẹ gbé yín pé à ń ṣe àdúrà kẹsí àdúrà fún Adémọ́lá Àgbàlá Gabriel. Ọlọ́run má jẹ́ ó ṣẹ́kù. Ọlọ́run má jẹ́ dáadọ́ oṣù ṣe. Ọlọ́run wọlá gbogbo oyè omijé olómijé tó ti nùnù. Má jẹ́ ó sunkún káyà yẹ. Wọ́n náà pé gbogbo àti ti ń banú jẹ́ l'Àgbàlá Gabriel dùnú. Ọlọ́run tí ó dùnú dọ̀jú alẹ́. Ọlá àpẹẹlẹ alukuriani. Ọlá bisimilayi rahman rahim. Ẹ bá ń ṣe kẹ́límọ̀ la ilaha illallah ẹ̀wì mọ́kànlá. Kí mo náà ṣe ẹ̀wì mọ́kànlá Ọlọ́run wọlá bó ṣe tó. Ọlọ́run wọlá bí kẹ́límọ̀ la ilaha illallah ṣe tó. Adémọ́lá Àgbàlá Gabriel àti wọ́n àti gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára ẹ̀ bá ní dáàbò ẹ̀bò yìí. Gbogbo tó ọba ti ń tú kọ́ máa gbá títú. Gbogbo tó ọba ń dè kọ́ máa gbá dídè. Ọlá kálímọ̀ la ilaha illallah. 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 Bismillahir rahmanir rahim. Subhanallahi kandu. Babu shiri kandu. Subhanallahi kandu. Jalbi jalmomi kandu. Subhanallahi kandu. Gisili kame kandu. Subhanallahi kandu. Burukumi kandu. Subhanallahi kandu. Ladan fami kandu. Subhanallahi kandu. Makara da mami kandu. Subhanallahi kandu. Wayaka da rami kandu. Subhanallahi kandu. Gasili kime kandu. Subhanallahi kandu. Sulu kona yubuni kandu. Subhanallahi kandu. Yubuni bubuni kandu. Bismillahir rahmanir rahim. Wallahu gani bila masalam. Ahadu Allahu gani bila masalam. Samadun gani bila masalam. Lam yalidi gani bila masalam. Walam yuladi gani bila masalam. Walam yakun lahu gani bila masalam. Kufuwan gani bila masalam. Ahadu gani bila masalam. Bismillahir rahmanir rahim. Qul wallahu la hawla wala quwwata illa billahi al-azim. Ahadu Allah la hawla wala quwwata illa billahi al-azim. Samadun la hawla wala quwwata illa billahi al-azim. Lam yalidi la hawla wala quwwata illa billahi al-azim. Walam yuladi la hawla wala quwwata illa billahi al-azim. Walam yakun lahu la hawla wala quwwata illa billahi al-azim. Kufuwan la hawla wala quwwata illa billahi al-azim. Ahadu la hawla wala quwwata illa billahi al-azim. Adémọ́lá Àgbàlá Gabriel ọ̀tá rẹ̀ kò tún jẹ bàmọ́. Ìyá ló kù tá ò máa jẹ. Ọ̀tá rẹ̀ kò tún jẹ bàmọ́. Ìyá ló kù tá ò máa jẹ. Ọ̀tá rẹ̀ kò tún jẹ bàmọ́. Ìyá ló kù tá ò máa jẹ. Ọ̀tá rẹ̀ kò tún jẹ bàmọ́. Ìyá ló kù. Adémọ́lá ọ̀tá rẹ̀ kò tún jẹ bàmọ́. Ìyá ló kù tá ò máa jẹ. Ọ̀tá rẹ̀ kò tún jẹ bàmọ́. Ìyá ló kù tá ò máa jẹ. Wọ́n náà sọ pé ọ̀tá mi kò tún jẹ bàmọ́. Ìyá ló kù tí ó máa jẹ. Ọ̀tá mi kò tún jẹ bàmọ́. Ìyá ló kù tí ó máa jẹ. Ọ̀tá mi kò ní jẹsẹ̀ mọ́. Ìyá ló kù tí ó máa jẹ. Ọ̀tá mi kò ní jẹsẹ̀ mọ́. Ìyá ló kù. Adémọ́lá ọ̀tá rẹ̀ kò tún jẹ bàmọ́. Ìyá ló kù tí ó máa jẹ. Ọ̀tá rẹ̀ kò ní jẹ bàmọ́. Ìyá ló kù tí ó máa jẹ. Ọlọ́run wọlé àwọn àfáàlẹ́ kéwú wọ́n ládùúró wa yìí. Àní ọ̀sọ́rọ̀ lónìí àkànṣe àdúrà ni fún arákùnrin wọ̀ gbẹ́ni wa
ẹlẹ́mìí ọlọ́run ẹlẹ́mìí àánú Adémọ́lá Àgbàlá Gabriel ọlọ́run ò mẹ́jọ parẹ́ o inú ògo rẹ̀ ń tẹ̀bẹ̀ ìjọ tàn dálẹ́ Àgbàlá Gabriel tó o bá kú láyé ní 150 years àárò kú ẹ̀ ní ajẹ́ payé lọ pa ọ́ 150 years rí ọ̀yẹ́jú pẹ̀lú tẹ̀síwájú nínú àánú ìmọ̀ ṣàánú ìmọ̀ rí àwọn èèyàn lẹ́kún gbogbo iye àwọn tí wọ́n wá ń ṣe support àwọn dèdèrè kan wọ́n ní sówó ara rẹ̀ ní nígbà tí ìṣòwò ara rẹ̀ èyí tí ń fi rí ìwọ̀sán òfin jíṣẹ́ èèyàn mélòó ni wọ́n ránṣẹ́ tó jẹ àṣẹ kan níbẹ̀ lára rẹ̀ tí fi ń jẹ tí wọ́n fi ń bùn gbogbo iye àwọn tí wọ́n tún wá ń kún Ọlọ́run lọ́wọ́ lára Adémọ́lá Àgbàlá Gabriel Ọlọ́run ò mọ́ fara ní ẹ̀yìn náà ní Nàìjíríà ni lókè òkun ni mùsùlùmí inú wọn ni kìrìsìtẹ́nì ni ọmọdé ni àgbà ni ọlẹ ni àlejò ni ẹfọ oníṣẹṣẹ ni májàní kankan yọ parẹ́ gbogbo tá a fi wá pé Àgbàlá Gabriel kò gbà ọmọ nsàárẹ májọ ṣẹlẹ̀ s'Àgbàlá Gabriel gbogbo tá a fi ní rí Àgbàlá Gabriel mọ́ ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí má fà ọmọ nílà má fà ya nílà má fà bí nílà má fi jọ nílà má jẹ káàánú má jẹ onílà oore ò lè di bí bọ́ bá kù díẹ̀ kọ́ ọmọ olóore ó jì sí kòtò ẹ parí ẹ̀ mọ̀nàmọ́ná tọ́ fìtílà fún Adémọ́lá Àgbàlá Gabriel èyí tá a wí lónìí àwọn wí tóun mo wí tọkàntọkàn mo wí tàṣẹ tí bẹ́ẹ̀ náà Al-Qur'an ó ní parẹ́ ó ní dólòsì kò sọ̀rọ̀ lónìí ibi ẹ̀mí darí mi lọ́nu àdúrà lónìí ẹ̀yin àfáyébà ẹ̀sẹ̀ sùràtù Ikhlas kúlú Allah ní jẹ́bẹ̀ àrílákọ́lẹ̀ pé tí ẹ bá ka kúlú Allah mẹ́ta fún yàn wọ́n fún yàn ládàá fún yàn kó dídí Al-Qur'an Adémọ́lá amúṣẹ lónìí Àgbàlá Gabriel àtòun àti gbogbo àwọn tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú wa tí ń comment gbogbo yẹn tí ń sàmì Ọlọ́run ní rẹ̀yìn náà láre ẹ kú àdúró tí ọmọ ìyá yín ẹ kú àdúró tí olólùfẹ́ yín ẹ kú àdúró tí ẹ kú bẹ̀rù Ọlọ́run ní dẹnì kankan láàmú sùràtù Ikhlas kúlú aláwọ̀ mẹ́ta ẹ̀gbọ́n lájọ kà tá a bá ti wá kà àfa àtọ́ dàgbà jù láàrin wa yìí òun nìkan wá sí amínà lẹ́ẹ̀méje àwọn ọmọ àdàkẹ́ wọn náà bó ṣe kéré tó Adémọ́lá Àgbàlá Gabriel mọ́jì ó lulẹ̀ ẹ bá ń sàmì ẹni Adémọ́lá ò ní lulẹ̀ Àgbàlá Gabriel ò ní lulẹ̀ Àgbàlá Gabriel ò ní lulẹ̀ ọyọ sọ́ọ̀tì kíláàsì mẹ́ta lápapọ̀ bismillahir rahmanir wàlà wàmí àyíndó alamílá wàlẹ́mí ẹkúnlá fúnná bismillahir rahmanir wàlà láyé àyíndó alamílá wàlẹ́mí ẹkúnlá bismillahir rahmanir wàlà láyé àyíndó alamílá wàlẹ́mí. àbá àwọn àgbà ọyá abánisí àmínà méje kó sọ̀rọ̀. Amina, 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 Amina. ẹjá sọ pé sallallahu alayhi wa sallam ẹjá pé sallallahu alayhi wa sallam ẹjá pé sallallahu alayhi wa sallam ìyá náà máa ṣàánú ọgbọ́ ọlọ́ọ̀jẹ́ mùsùlùmí ó lè bùyàn ní pure water ẹyọ kan ó lè dúró ọ̀kadà san ọ̀rẹ́ ni tó ọmọ inú mọ́ríwó forí pamọ́ tó fi wájú gbábọ́dì ọkọ̀ kí ló ń bá kiri ọmọ iye èèyàn t'Àgbàlá Gabriel ti rẹ̀ lẹ́kún ni ẹ̀yà fífi só lóore àníwọ̀ náà bóde ọba jẹ́ mùsùlùmí ọba jẹ́ kìrìsìtẹ́nì ìwọ náà ládùúgbò rẹ jáwọn ará àdúgbò rẹ máa pariwo rẹ pálánù ni ọ jáwọn ará àdúgbò rẹ máa pariwo rẹ pálánù ni ọ ẹ̀sìn ṣe pàtàkì àmọ́sẹ́ni tí ń rárẹ̀ ẹni ebi ń pa tẹ̀lé ọwọ́ akírun kí ni ó kì í ẹni tí ò ní tí ó jẹ tẹ́lẹ̀ tẹ̀lé ọgbà ẹ̀wẹ̀ ó ti ń gbàwẹ̀ káwé tó dé àánú humanity ìjì ọmọnìyàn kájọ lọ fi kọ́ra wa ara wa lásẹ̀ tá a fi rí bínú Ọlọ́run ara wa náà ládẹ́ dùnú tá a fi rí yọ̀nú Ọlọ́run ọ̀wá yọ̀nú Ọlọ́run èèyàn bínú sí ọ ọ̀dùn yẹn nú wọ́n sunkún dọ́dọ̀ rẹ̀ wọ́n sunkún jáde wọ́n rẹ́rìn dọ́dọ̀ rẹ̀ rí dẹ́kun ọwọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ mbọ́ lọ́lọ́run ti nífẹ̀ẹ́ ta ni tàn ayé ẹni tó bàjẹ́ wọ́n tutù ọwọ́ ẹ̀ lọ́wọ́ àbẹ̀
àìmọye èèyàn ló ti fẹnu ba yé ẹ̀jẹ̀ ọdẹ lọ jẹ́ mùsùlùmí ọ̀fà tẹ̀síbà àfanẹ́mọ́ra odi báíbù máyà without nothing láì láàánú ọmọlàkejì anabi wa Muhammad sallallahu alaihi wa pariwo anabi anabi ni abibuli ayika máa tuhibbu li nafsik Muhammad la sallallahu alaihi wa sallam kódà akọpẹ mùsùlùmí kódà akọpẹ kìrìsìtẹ́nì kódà akọpẹ oníṣẹ̀ṣe anabi ni abibuli ayika máa tuhibbu li nafsik ètò ọba fẹ́ fúnra rẹ̀ ni kò fẹ́ fún ọmọlàkejì ẹ ètò ọba fẹ́ fúnra rẹ̀ ni kò fẹ́ fún ọmọlàkejì ẹ omi la kọ́kọ́ tẹ̀ka tó tẹ́yẹ̀rìn ọlọ́wọ́ wọn náà bó ṣe tó gbogbo yẹni tí nífẹ̀ẹ́ ṣọ̀kan gbogbo yẹni tí nífẹ̀ẹ́ Adémọ́lá Àgbàlá Gabriel má jẹ́ ẹ̀rá rẹ̀ gbogbo ẹ̀yìn ọ̀tá ẹ̀ máa lulẹ̀ kí mo dé ṣe ẹ pé wọ́n ti lulẹ̀ ẹ̀yìn ọ̀tá Adémọ́lá ẹ̀ ti lulẹ̀ ẹ bá wí ẹ̀yọ̀ kan ẹ̀ka tó parí pé Amusa kaku Alahu yasu Amusa kaku mo ti lónìí àdúrà ló bá dé ẹ fẹ́ la Amusa kaku Alahu yasu Amusa kaku ilé ọ̀gẹ́rẹ́rẹ́ àfọ̀kọ́yẹ̀rí ilé ọ̀gẹ́rẹ́rẹ́ alápò Àgbàlá Gabriel ó wúlò púpọ̀ ó wúlò fọmọdé ó wúlò fàgbà kọ́lọ́hún máa fi kú gbà ẹ́ lọ́wọ́ wa Amusa kaku Alahu yasu Amusa kaku ilé ọ̀gẹ́rẹ́rẹ́ àfọ̀kọ́ ilé ọ̀gẹ́rẹ́rẹ́ àlà Àgbàlá Gabriel ó wúlò fọmọdé ó wúlò fàgbà kọ́lọ́hún máa fi kú gbà Amusa kaku Alahu yasu Amusa kaku Alahu yasu Amusa kaku ilé ọ̀gẹ́rẹ́rẹ́ àfọ̀kọ́yẹ̀rí ilé ọ̀gẹ́rẹ́rẹ́ àlàpò Àgbàlá Gabriel ó wúlò fọmọdé ó wúlò àníkọ́ lọ má fi kú gbà ẹ́ lọ́wọ́ wa Amusa kaku Alahu yasu Amusa kaku ilé ọ̀gẹ́rẹ́rẹ́ àfọ̀kọ́yẹ̀rí ilé ọ̀gẹ́rẹ́rẹ́ àlàpò Àgbàlá Gabriel ó wúlò fọmọdé ó wúlò kọ́lọ́hún má fi kú gbà ẹ́ lọ́wọ́ wa. Ọkùnrin tí bá ní sí Amínà tó kéré jù láàrin wa obìnrin náà tó kéré jù yóò bá ní sí Amínà méje lẹ́yìn Amínà méje jẹ́ kálukú ẹja lọ fọkànbalẹ̀ ẹ gbọ́ mi yé ọ̀tá.